ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lápapọ̀ káàkiri àgbáńlá ayé. Mo mọ̀ pé gbogbo wa náà ni a rí fídíò kan tó ń jáwọn ìròyìn báyìí lásìkò yìí tí àáfàá kan tó pe orúkọ ara rẹ̀ ní Àlùwárọ̀kí ọlọ́pàá mẹ́ta tí ó ní òun ríran sí King Dr. Saheed Òṣùpá wípé olóde wọn máa kú ní January 10 ọdún tá a ṣẹ̀ṣẹ̀ bọ́ sí yìí. Kí n tó tẹ̀síwájú fáǹfààní àwa tí a ò tí ì rí fídíò wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹja wò díẹ̀ nínú ẹ̀. Èmi Àlùwárọ̀kí ọlọ́pàá mẹ́ta wàláhì mo fi ẹ̀mí mi búra ó fi gbé Saheed Òṣùpá King Saheed Òṣùpá yóò kunu ọdún yìí kí January yóò tó parí wàláhì mo fi Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú January 10 Saheed Òṣùpá máa kú wàláhì mo fi Ọlọ́run búra kí fi ọ̀rọ̀ ẹnu ó fi ìgbésí ayé mi búra ó fi Al-Qur'ani Karim Al-Qur'ani Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú àmọ́ mo wá bí Ọlọ́run pé kí ló dé báwo ni Saheed Òṣùpá òfin ní kú Ọlọ́run wá ní kọ́rọ̀ wá àgbò kí n kí ọba Saheed Òṣùpá mo nífẹ̀ẹ́ rẹ mo ti bẹ Ọlọ́run fún lọ wá àgbò funfun báláwú kọ wá dà níyẹn sí káwọn àpọ̀bọ̀ pa kọ dárúkọ èmi Àlùwárọ̀kí ọlọ́pàá mẹ́ta kò ní Ọlọ́run wọlọ́ Àlùwárọ̀kí ọlọ́pàá mẹ́ta nínú ọdún yìí Ọlọ́run mọ́jẹ̀ ń kú mọ́jẹ̀ ń gbọ́dún lọ mọ́jẹ̀ ń kú kó òjijì kí n kí Saheed Òṣùpá èmi Àlùwárọ̀kí ọlọ́pàá mẹ́ta. mo mọ̀ pé gbogbo wa náà ni a ti gbọ́ nǹkan tá a fà yìí sọ yìí àdàtì rí fídíò yẹn mo fẹ́ ká tún jọ wo fídíò àfà yìí ní nǹkan tó wọ́n padà sọ lẹ́yìn fídíò yẹn ẹ̀já tún jọ wò náà. Èmi ọlọ́pàá mẹ́ta mo ti yọ gbogbo ohun tí ń bẹ tọ́jú ogun ikú mo ti ré kúrò fún King Dr. Saheed Òṣùpá wàláhì mo fi ẹ̀mí mi búra mo bẹ Ọlọ́run mo ṣàdúà mo sì pẹran wàláhì mo sì ṣe sàárà gbogbo ohun tí ń jẹ́ ẹran fáìlì ikú kò sí níwájú King Dr. Saheed Òṣùpá mọ́ ìgbà tí mo lọ wo fáìlì ikú kò sórúkọ wọn bẹ̀ mọ́ kò sí orúkọ ẹbí wọn kò sórúkọ ọmọ wọn bẹ̀ wàláhì mo fẹ̀mí mi búra tó bá ṣe pé ìran tí mo rí sí wọn yẹn ìran ẹ̀rọ ni tí mò ń purọ́ kọ́dún yìí tó parí kọ́lọ́wọ́ gbẹ̀mí mi kọ́lọ́wọ́ jẹ́ kí n bá ọdún lọ tó bá ṣe pé irọ́ ni mò ń pa pé mo ríran mo fi ẹ̀mí mi búra mo fi jẹ́kàn ṣoṣo Ọlọ́run búra tó bá ṣe pé irọ́ ni mò ń pa pé mo ríran sí wọn kí ẹ̀mí mi ọbọ kọ́lọ́wọ́ pa mí àtọ́kọ́dún yìí tó parí kó jẹ́ kí n bá ọdún lọ kí n kú kò jìjì lọ́dún kọ́dún yìí tó parí. ṣé a tún ti gbọ́ ìyẹn náà báyìí apá wa ṣéfù wa Chief Dr. Al-Fulani apá wa Ahmed Ọlánrewájú ó pe Àlùwárọ̀kí lórí fóònù àwọn àríkọ́dù conversation yẹn àwọn agbèsè gbogbo ayé gbogbo kájọ farabalẹ̀ kájọ gbọ́ nǹkan tí Àlùwárọ̀kí sọ fún apá wa Al-Fulani ẹjá jọ gbọ́ dáadáa. Aleykum salam ọlọ́pàá mẹ́ta bí. Bẹ́ẹ̀ni, ara sọ. Ẹ pẹ̀lẹ́ o. Àpò rẹ̀. Ẹ ǹlẹ́ o. Bàbá wa Al-Fulani. Ọlọ́run jẹ́ ká rí pẹ́. Ó mọ̀ mí. Ọlọ́run jẹ́ kẹ́mi ọlọ́gùn. Ó mọ̀ mí àbí. Àánú Ọlọ́run, ìfàyàbalẹ̀, àlékún gbígbàdúrà Ọlọ́run bá ṣe fún mi. Àmín. Lérí ohun tí ó ṣẹlẹ̀ yẹn. Ohun tó jẹ́ kí n gba ibi tí mo gbà ni pé wàláhì mo fi Ọlọ́run bá búra mo fi jẹ́kàn ṣoṣo Ọlọ́run búra. Bí èmi ó ríran sí yẹn báwọn tó bá rí nǹkan sí yẹn gẹ́gẹ́ pé orí òde oore òun yóò tó ẹnìyẹn lọ́wọ́. Àmọ́ nínú ẹni tó nífẹ̀ẹ́ Òṣùpá jù mo fi ọba tó dá mi búra èmi gbọ́ wá sí lẹ́yìn orin Òṣùpá wà mo fi ọba tó dá mi búra. Àmọ́ bí o ṣe wá rí nǹkan yẹn máa ń gbé báwo ni mo sì lè ṣe tí ó sì wá rí nǹkan yẹn tó lè fi ṣe sàárà ní orí ẹ̀ lájẹ́ kí n gbé gbàbí tí mo gbé gbà yẹn. Ló jẹ́ kó àmì náà ti bá wọn ṣe àdúrà. Ló jẹ́ kó gbé gbàbí tó gbé gbà tó fi sọ pé Òṣùpá máa kú ní January 10. Pípé kó lè rí. Pípé kó lè rí ohun tí inú mi ṣe rí nìyẹn. Inú rẹ̀ wo lórí bẹ́ẹ̀ tí wọ́n ń fọlọ́run búra tó ń fẹ̀mí rẹ̀ búra Òṣùpá ó kú ní January 10. Àyìn pé kó ṣe sàárà pé irú rẹ̀ kó ṣe gbẹnu rẹ̀ dákẹ́ járe ẹnu ẹ̀ dákẹ́ gbẹnu ẹ̀ dákẹ́ irú ìrìnrìn burúkú wo nìyẹn kó máa sọ fódìdí ọmọ èèyàn pé yóò kú ní January 10 ó tún wá ń fọlọ́run búra lórí irọ́ ó wá ní kó lè rí òkè farabalẹ̀ tó bá fẹ́ kí Òṣùpá rí pọ̀ orí nǹkan sí Òṣùpá number 1
ìrí nǹkan sí ìyẹn tó lórí nǹkan sí ìyẹn rọ́bìṣì ni gbogbo nǹkan tó ń sọ tó máa ń sọ lórí prógrámù ẹ ìwọ àtọlọ́hun ẹjọ́ ṣe mítìnì fún ọmọ pé rọ́bìṣì ló ń ṣe yẹn ṣá ó mọ̀ ṣá ibi tó tiẹ̀ wá bá dé yìí gan ó ti wá bá dé ṣùgbọ́n náírà bí kàbá yìí ìwọ ọmọ kékeré tó wá sọ orúkọ báyẹn jáde lẹ́nu wípé ọ̀tá òṣùpá máa kún January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ níbo ló ti rí tó wá sọ orúkọ báyẹn jáde fídíò ẹ wá go viral káàkiri gbogbo àgbáyé ó wá ní kó òṣùpá lè rí ó mọ̀ pé bá bu àyà ńlá ló ti kóra ẹ ló ti rọ́ọ̀lù níjọ́ tó ti ṣe gbogbo tó ń ṣe àwọn ẹran mà ní ṣé mo ṣe fídíò lẹ lórí rí mo rí pé òun wa tó jẹ ni àmọ́ ọ̀nà tó gbà pé òun wa tó jẹ yẹn ọ̀nà aburú ni ọ̀nà tí Islam faramọ́ ni ìwà ní Òṣùpá òkú ọ̀tá rẹ̀ máa kún January 10 ta ló sọ fún ẹ sọ́lọ́run ló pè ẹ́ jókòó ló sọ fún ẹ ìyẹn jẹ́ ó tún sọ̀kan náà jẹ́ òní ó ní gbogbo àdúrà táwa bá ṣe tí gbogbo ayé bá ṣe òní gbà àfi tó bá dákọ̀ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ayíwó tá ni wọ́ tá ń dákọ̀. sórí ìmọ̀ràn tí màá gbà ẹ́ fúnra ẹ̀ tí màá gbà ẹ́ fúnra ẹ̀ ni pé wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa. wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa. ìyẹn kọ́kọ́ jẹ́ number 1 torí pé tó o bá yọjú sí wa àlùwárà kì í àbí mi ò mú kọ rẹ gangan tó ń jẹ́ o bó ṣe pè mí tó dákọ̀ mí lèsì ó yà mí lẹ́nu ti yé tó o bá yọjú sí wa ó léwu fún ẹ àwọn ò ríran sí ẹ ìjọba ló máa mú ẹ èmi ò kí ń tọ̀yàn ìjọba máa mú ẹ tó bá ló fẹ́ jẹun ó fẹ́ jẹun pé ó fẹ́ máa ṣe nǹkan jẹ́jẹ́ ọ̀nà tó ń gbé ìgbà yẹn ọ̀nà tí ò dá ní àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá oko parun ni wọ́n padà wọ̀ wàá bọ́ sórí social media wàá mọ́mọ́ léjeléje kan dání wàá máa ní ó ti nǹkan ti ṣẹlẹ̀ wà tọ́lọ́hún ẹjọ́ ṣe mítìnì wà tànábì wọ́jú ànábì Musa lọ ojú ànábì Muhammad lọ irú ẹ̀dá wo ni ẹ ná irú ẹ̀dá wo ni ẹ ọmọkùnrin yìí tó ń ṣe báyìí ọmọ ọdún mélòó ni ẹ. bẹ́ẹ̀ náà sọ pé ó lọ sọ́dọ̀ Portable náà jọ wo ni wọ́n ṣe ń sẹ́ndì fídíò yẹn sí mi ni why all this. Saheed Òṣùpá máa kú ní January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó mọ̀ pé ó ti dáràn ó mọ ẹ̀ṣẹ̀ ńlá tó dá ìṣá ó mọ̀ ó wá sọ gbogbo àgbáyé ṣé wọ́n lè ní irú Saheed Òṣùpá nú ẹbí ẹ kó o máa sọ pé kó kú ní January 10 dá mi lóhùn náà ó lè sọ̀rọ̀ mọ́ ni. gbàdúrà kú sí wọn sẹ́yìn. ó gbàdúrà kú sí olólùfẹ́ wo òṣìwò ni ẹ ṣé n tó wá sọ yẹn dáa ṣé nǹkan tó sọ yẹn dáa ìyàwó ẹ̀ ń bẹ lógìjó ọmọ ẹ̀ ń bẹ lógìjó ṣé ìwà àtọ́lọ́run jọ ń ṣe mítìn níbo lẹ ti jọ ń pàdé. mo kí gbogbo àwa tí àwọn òbí lẹ́ẹ̀kan sí gbogbo alágbọ́n nǹkan tí àfa wa chief doctor Alifulani tí wọ́n sọ fún ọ̀gbẹ́ni Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta yìí ṣáàrí ibi tí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí tí kò ti wá jọ mí lójú mo tún wá padà mo wo bí ẹ̀kan náà tó ṣe níbẹ̀rẹ̀ ọdún yìí ẹjá jọ wo fídíò náà díẹ̀ sí. mo fọlọ́run búra mo fi ẹ̀mí mi búra èmi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta 2026 ọlọ́run ní kò síhun tẹ́ lè béèrè lọ́dọ̀ òun ọlọ́run lóore òun ọlọ́run ọba ò ní ṣe fún yín
àyàfi tẹ́ bá fi orúkọ èmi Àlùwáràkí ọlá èmi Àlùwáràkí tọrọ níwájú òun Ọlọ́run ìpè Ọlọ́run wọlá Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta níwájú èmi Ọlọ́run gbogbo ohun tí mo béèrè bẹ́ẹ̀ sì wọ́n fọlá mi tọrọ bẹ́ẹ̀ bá fi tọrọ Ọlọ́run ò ní ṣe fún yín. Ọlọ́run tó wá ní solúsàn kejì náà ni pé tèmi Àlùwáràkí ọlọ́pàá mẹ́ta ẹni tí wọ́n bá fẹ́ nu mi ṣàdúrà fún lásàkà fi òun Ọlọ́run ọba ò ní sáláì mú iyèméjì mọ́ ṣe tí mo bá béèrè òun ihun tí mo bá ti béèrè fún yẹn báyìí òun tẹ́ mo gbọ́ mo gbà òun ti fi tẹ́ fẹ́ ènìyàn àdúrà ènìyàn ti gbà kò sí ohun tí mo. gbé gbogbo ẹnu kátàkátà tó ń jáde gbé gbogbo ẹnu ẹ sọ̀hún. ẹ jọ̀ọ́ alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kọ́kọ́ sọ nípa ọ̀rọ̀ àfáà yìí ni wípé èmi rí àfáà yìí níbi pé content ló ń ṣe content làfáà yìí ń ṣe nǹkan tó dẹ̀ ṣe yìí ó lè mú kó sínú wàhálà tí ò ní bọ́ mbẹ̀ tí ó bá tẹ̀ máa padà bọ́ mbẹ̀ nítorí ẹ̀rọ rí yóò pọ̀ o ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ ni wọ́n máa fẹ́ ṣe nǹkan yìí náà látara pé káwọn balẹ̀ trend ẹgbẹ́ nǹkan tó sọ fún àfáwà Al-Fulani òun sọ fún wọn wípé òun ò mọ ọ̀nà tóun lè gbé gbà wípé lóòótọ́ lòun rí nǹkan yẹn àmọ́ òun ò mọ ọ̀nà tí òun lè gbé gbà láti jẹ́ kó dọ́dọ̀ kí n lọ tọ́ Saheed Òṣùpá ó tún wá padà sọ fún ara rẹ̀ wípé ìwọ ti bá wọn ṣe sàárà ẹ jọ̀ọ́ béèyàn bá ríran síyàn according to Islam tó bá rí nǹkan tí ò dá nípa èèyàn kódà wọ́n ní tó bá rí nǹkan tí ò dá nípa ẹ̀ tó bá lálà má bá èèyàn kankan sọ gbàdúrà lé lórí ó tún wá padà rí nǹkan tí ò dá lórí sí èèyàn kan má sọ fẹ́ nìyẹn má fi bẹ́ni yẹn nú jẹ́ bẹ́ni yẹn ṣe nǹkan tó bá mọ̀ kó lè ṣe ń bá fa lọ pera ẹ̀ ó dẹ̀ mọ̀ nǹkan tó lè fi ṣe sàárà ó wá bọ́ sórí ayélujára òun fi gbogbo ẹ̀mí ẹ̀ búra lórí irọ́ òun fi gbogbo gbèsè ayé ẹ̀ búra lórí èké ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ló máa ń ṣe nǹkan báyìí o tí Saheed Òṣùpá wá gbé ìgbésẹ̀ kan tó burú tó gbé ìgbésẹ̀ kan tí ó lè fẹ́ mọ́kùnrin yìí kódà ó lè kọ́ àwọn ọmọ wa sọ wípé Saheed Òṣùpá burú ìkòkò ń ṣe ṣu ẹnìkan ò gbọ́ bóde bá ń gúnyán ariwo máa wá ta mo ló ti ń jò ní ìgbà tí Portable tó hùwà kan tí ò dá Saheed Òṣùpá ẹ máa pín Saheed Òṣùpá kódà Òṣùpá fún ara rẹ̀ gan kọ́ ló gbé ìgbésẹ̀ yẹn àwọn tí wọ́n jẹ́ fans Òṣùpá gan ló gbé ìgbésẹ̀ yẹn tí wọ́n fẹ́ jẹ Portable yà tí wọ́n gbé lọ tókè kúrá gbà yẹn nílọrin ẹgbẹ́ oríṣiríṣi kan tó ṣẹlẹ̀ gbà yẹn ẹ tún wá wọ àfọ ilé yìí nísìnyí ọdún kúlà ọ̀sán pa yìí o Saheed Òṣùpá pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀mí wọn gùn fún akọkàn ní ṣe wọ́n kó wá padà pọ̀ pé nǹkan kó wá padà ṣẹlẹ̀ sí olódi wọn ní ọ̀la ṣọ́gbẹ̀ni yóò sí kò ti dáràn ṣé ẹni pélé yìí ó gbádùn ṣé ẹni pélé yìí ṣe èrè ṣé kò ti dáràn ṣé kò ti dá wàhálà sẹ́bìrì rẹ̀ sínú ẹbí ẹ̀ ó ń pẹ́ ara àfà oníwà Àlùwáràkí ó tún wá sọ wípé ọdún tuntun tá a bọ́ sínú ẹ̀ yìí o gbogbo àwa èèyàn tí àbá máa fọlá rẹ̀ bẹ lọ́hùn àdúrà wa ò lè gbà ta ni ẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam gan kò sọ wípé kí gbogbo máa fọlá rẹ̀ bẹ lọ́hùn bèrètà sí ìwọ lásán yìí Jésù Kristi gan kò ní kí gbogbo ayé máa fi Ọlọ́run bẹ lọ́hùn bèrètà sí ìwọ ẹranko lásán tábà fi orúkọ ẹbẹ lọ́wọ́ àdúrà wọn lè gbà ta ní ẹjọ́ torí Ọlọ́run ta ní ẹ́ nǹkan tí bàbá wa Al-Fulani sọ fún ẹ pé kó ṣe yẹn ìbádá kó ṣe o ó máa dá kó wọ́n fún ara rẹ̀ kó yọjú sí wọn tó bá fẹ́ bọ́m̀bẹ́ o tó ní pé tó ti ṣe yìí lọ́dọ̀ tèmi kò tí ì nítumọ̀ o kò tí ì nítumọ̀ rárá bọ́ sórí ayélujára òun sọ wípé ìwọ ti bá Òṣùpá ṣe sàárà kó ti yẹ lórí wọn nígbà kan àwọn kan jẹ́ kí n sọ kí n sọ fún ẹ ètò ìsọ̀rọ̀ ẹ̀rọ bíṣì ni ẹ̀rọ ìgbà mi wọ́n kù fún akọ́kọ́ sí ní ṣàlàfíà àwọn pẹ̀lú ògùn Ọlọ́run ṣé ó ní tó ń sọ yẹn ó fẹ́ jẹun ni ó sì fẹ́ tírẹ́ǹdì ni ó tún wá kú bára rẹ̀ wọ́n tó mọ̀ dájú ni pé nǹkan tí àfáwà Al-Fulani sọ pé kò ṣe ìbádà kò ṣe ní kíákíá o kò tètè yọjú sí wọn tó bá fẹ́ bọ́m̀bẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ má jẹ́ kí n sọ̀rọ̀ jù wọn tí yóò jẹun yà kódà ìyàwó kódà ò ní dájẹ́ yóò sì wá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tí wọ́n kú tó fẹ́ ṣe bí tiẹ̀ yìí bàbá fẹ́ trend
ó ní ọ̀nà tá a lè fi gbà trend kì í ṣọ̀nà òṣì tó gbé tiẹ̀ gbà yìí. Wọ́n ní àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá fẹ́ kọ́gbọ́n tó bá dénú ẹ̀ àdòdèndè àdìwọ́rọ̀ kí nǹkan tí yàlù fúra ní kò ṣe tètè sí kíákíá o kò jù bẹ́ẹ̀ lọ ire o.